Hallelujah, hallelujah, hallelujah. Hallelujah, hallelujah, hallelujah. Good afternoon, my family, my friends. God bless you as you join me. Ọ̀rọ̀ Olúwa ẹ̀dẹ́, ẹ̀dẹ́ lọ̀rọ̀ Olúwa. Ọ̀rọ̀ Olúwa ẹ̀dẹ́, ẹ̀dẹ́ lọ̀rọ̀ Olúwa. Bí rere ló bá mọ̀ ọ̀rẹ́ mi máa ṣe é, my darling. Wow, you looking good. You looking good. Ooh. You looking good to the glory of Jehovah Almighty. I'm pleased to see these pictures. I'm very happy. When I see my own people looking good, looking ravishing, looking tantalizing, it makes me happy. It gives me joy. Hallelujah, hallelujah, hallelujah. God bless you. God bless me. God bless us all. Ẹ̀rí, àwọn ilé wọn ti lọ fowó olówó. Ó ti lọ fi jó àtúntò Nàìjíríà. Ẹ̀rí, àwọn tí Asin Street nìyẹn. Chairman wọn ní Asin Street nìyẹn o. Ṣẹ̀ráyé. Ago tó wù ló ń wọ̀, ó lè lójà o. Àbúrò mi dáadáa. Àbúrò mi dáadáa. Àbúrò mi ní Asin Street. Ṣé ẹ mọ̀? Ṣẹ̀ráyé. Wọ́n ti kówó Asin Street, wọ́n ti pín àpapín. Ṣẹ̀ráyé. Ó lágo tó wù lòun wọ̀. Àwọn ọ̀gbágbá free gbàgbà. Gbọ́lábọ̀. Àwọn ọ̀gbágbá free gbàgbà nìyẹn. Ó ti gbé, mo tún ti rí ẹ, aṣọ tó wù ẹ́ ló ń wọ̀. Ọ̀gbágbá free gbàgbà of Asin Street. Gbọ́lábọ̀ nìyẹn. Ṣáàmánú wọn nìyẹn ò ní Asin Street o. Wọ́n ti ṣàpapín, wọ́n ti kówó lọ Nàìjíríà. Owó olè. Ẹ̀rí tí wọ́n dé Nàìjíríà tó máa ṣe flafla, tó máa ṣe fòròfòrò. Bàtà tó wù òun lò òun wọ̀ o. Ago tó wù ẹ̀yin ìyá òpònú tẹ́ wà ní Asin Street. Tẹ́ support what is not. Kẹ́rí wọ́n sọ fún yín pé bàtà tó wù àwọn làwọn wọ̀ sẹ́sẹ̀. Ago tó wù àwọn làwọn wọ̀, àwọn ajayé orí àwọn ní Nàìjíríà. Owó inú òtútù. Nítorí ọ̀tẹ̀. Ish. Ẹ̀yin òpònú mamas. Ṣíọ̀ kẹlẹ̀bẹ̀ túwé. Ìjọ mímọ́. No. Ẹ̀yin ò ní gbọ́, èmi ò ní gbà. Àjọ máa rún mọ́ ni. Good afternoon, everyone. God bless you. Thank you for joining me. I'm your host, Oluwatoyin Obatola Darlington. Tí gbogbo yín tẹ́ mọ̀ sí Ọlọ́mọ Plenty. Where is my glasses? I think I'm going to use my glasses today. I didn't remember to use my eye drop. Ẹ̀rí bí tí mi ò ti ṣoge. Èmi náà ṣoge. Oge ọdún. Oge alẹ́. Àmì ìdẹ̀wà ní tíṣù kankan tó sí mi, but no, I must have. Surely.
have some packet somewhere. Mo kí gbogbo wa o. I'm your lady, your girl, the wonderful Oluwatoyin Obatola Darlington, Tato Sibe of Celestia, Olóríire ló ń bá mi tò, jágàjàgà ènìyàn ò sí nítòsí mi. I welcome you all to this afternoon's program. It's an update. I don't want anybody to love me, or don't pretend. But what I know is I don't hate anybody. Because what I know, you don't know it. And we have another program coming up in the evening at between 8:30 and 9. I think I'm going to put it at 9 o'clock. Yeah, because I have, and it's something to attend to at 8 o'clock. So, and it might take me. Anyway, the battery me not let it me. Mo mọ̀ pé ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Kì í bínú sí mi. And I really appreciate each and every one of you. Ẹ̀yin lè jìkà tẹ́ jẹ́ kí ẹ̀wù mi kó jábọ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá for your prayers and support, for your words of encouragement, for your words of wisdom, for your words of upliftment, for your love all the year through 2024. Lábẹ́ bó ti hùn kó le tó, ẹ jẹ́ kó le koko mọ́ mi. Ẹ jẹ́ kí iṣẹ́ ìránṣẹ́ yìí kó sú mi. I really appreciate you all. Gbogbo ẹ̀yin màmí, ẹ̀yin abiyamọ tòótọ́, ẹ̀yin abiyamọ abọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀. Wọ́n ní kì í tán títí kó má kẹ́nìkan mọ́ ni. Ẹni tó máa kù yẹn gangan la mọ̀. I'm not a perfect person. Nobody is perfect. I'm not perfect at all. I have my own flaws. And one of my flaws is, the dangerous part of it, of my flaw is, when somebody is doing something to me, I don't say it out. Until tí agbo yẹn bí ẹ tó bá kún àkúwọ́ sílẹ̀, tí bá wá blow out lẹ́ẹ̀kan ṣo. Ìyẹn ni àwọn èèyàn máa rí. Ìyẹn làwọn èèyàn máa rí. But bọ́lá ń ṣe dá èmi nìyẹn. I don't just come out and say this and that about anybody. Ṣùgbọ́n tí bá fi lè jáde, máa jáde tán ni. At the same time, tí bá tún wá rí pé something bad happened to that, though you hurt me deep down. Tí bá wá rí pé something bad happened to that person, or something good is on that person's way, and the person did not notice it. Má sáré ire yẹn sí. I'm not talking to that person. Tó bá ń sọ̀rọ̀ ẹni yẹn gan ní àìdá níbi kan tí mo dẹ̀ wà ń bẹ̀. Torí mi ò fẹ́ kéèyàn kí máa spread nǹkan tí èèyàn bá ṣe sí mi tí kò bá dá. Màá defend ẹni yẹn because mo rántí ìgbà tó ti dá sí mi rí nígbà àkọ́kọ́ tó di pé ó ṣe kí wá sọ pé bó ṣe ń ṣe nìyẹn, I won't do it. But níjọ́ tí mo bá jáde fún ẹ tán lẹ́ẹ̀kan ṣo, ìyẹn làwọn èèyàn rí. Mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bó ṣe dá mi. I'm not perfect. Ó ní tí a bá sọ pé a kò dẹ́ṣẹ̀, irọ́ lásán là ń pa, òdodo kan ò sí nínú wa. Òun ni Dáfídì sọ pé kí báwo ló ṣe sọ nínú, ẹ mọ̀ pé mi ò mọ Bíbélì o, mi ì dẹ̀ màdúrà àgbà, ṣùgbọ́n mo mọ̀ ọ̀rọ̀ sọ. Mi ì màdúrà àgbà, ṣùgbọ́n tí mo bá jókòó tí mo bá bẹ̀rẹ̀ sí ní rojọ́ fún Ọlọ́run lórí nǹkan tó ṣe fún mi. Afternoon, ọmọ oṣó, God bless you. Tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ro ẹjọ́ lèmi máa ń bọ́ Ọlọ́run ro. Pé ó mọ̀ pé mi ò màdúrà àgbà. Mi ò màdúrà àgbà o, ṣùgbọ́n mo mẹjọ́ rò níwájú Ọlọ́run. Ìyẹn làwọn èèyàn máa ń rí. But ẹ̀yin tẹ́ ti study mi, tẹ́ ti mọ̀ mí dáadáa. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ̀yin abiyamọ agbọ̀jà gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ọ̀rẹ́ mi Sàwáwù dédé. Ẹ̀yin plenteous mi. Ohun tí mo fi ń wùn yín kò ní bàjẹ́. Ìgbéraga kò ní wọnú ayé mi. Èmi ni mo tótó, èmi ni mo mọ̀ tán, kò ní wọnú ayé mi. Mi ò ní jọra mi lójú ní orúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mọ́. Ẹ̀mí ìfaradà Olúwa yóò túbọ̀ máa fi fún mi. Nítorí pé igi yóò da asọ́ kúrò nínú, tọ̀hún ò da asọ́ kúrò nínú iná. Ìjọ́ wo ni ọbẹ̀ fẹ́ jiná. Ṣùgbọ́n fúnra ara ẹlẹ́rìí ọkàn máa jẹ́ tó máa sá fún mi.
fúnra rẹ̀ lè rí ọkàn máa jẹ. Mo ti bá Ọlọ́run mi rìn débẹ̀ wípé máa foníkálùkù sílẹ̀ ṣùgbọ́n ẹ̀rí ọkàn ló máa jẹ́wọ́ fúnra rẹ̀ tó máa sá. Ọlọ́run ti bá mi, ó ti tì mí dé level yẹn sìn. Àǹtí mo bá dẹ̀ wá sórí program tí mo bá wá ṣe nǹkan kan, ẹ rí pé it has nothing to do, it's not a personal issue, it concerns everybody and I want that person to change. And the more tí mo bá ń tẹnumọ́ tó bá yí padà tó ronú sí ọ̀rọ̀ tí mo sọ tó ní ajá ló ń gbó, the more lèmi náà fi ń lọ sórí ìkúnlẹ̀ tí mo fi ń rojọ́ fọ́lọ́run ipò ẹ̀kọ́ tó ní kí n ṣe mò ń ṣe ṣùgbọ́n àwọn ẹni yìí wọn ò yí padà, jẹ́ kó fi ọwọ́ ara wọn ṣera wọn. Yes, that is my prayer point. Mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ó ń jẹ́ mi nínú ilé ayé mi, yóò túbọ̀ máa jẹ́ òun náà nínú ilé ayé ẹnì kọ̀ọ̀kan wa. Àní ṣubú dànù, àní tẹ́tán pátápátá ká tó sọjí, torí tí wọ́n bá ti tẹ́tán nǹkan tó máa ń gbẹ̀yìn ẹ̀tẹ́ ò dá o. A máa sọ pé tówó bá tán wèrè lókù, tówó bá tí iyì bá tán nǹkan tó kù lẹ́yìn ẹ̀ ò dá o. God bless you all. Happy wonderful new month. I don't say new month and new dates. Yeah, we call it new year. Kò sígbà kankan tó ń jẹ́ year lọ́dọ̀ Ọlọ́run, ilẹ̀ iṣu ilẹ̀ mọ́ ń lọ náà ni. Ṣùgbọ́n àwọn ọmọ ènìyàn nípa iṣẹ́ ibi tá à ń ṣe náà làwọn òyìnbó fi gbé kàlẹ́ndà jáde ẹ̀rì nígbà tá a bá mo gé ṣe làbá lo limisíìkì ta lò ló ń ṣàn lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ló ń ṣàn lẹ́gbẹ̀ẹ́ òsì àfi bí ọ̀dọ̀yọ̀. Mo tún fi yẹn búra mi. What happened yesterday, Niketu, was such an unfortunate thing. I mean, to the entire Celestial Church of Christ worldwide, from my own end, Timomo, èèyàn mẹ́ta ló kú lánàá. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta lè rí nísàlẹ̀ yẹn. Oh, where is my notes? Michael. Ẹ jọ̀ọ́ fún mi ní ìṣẹ́jú kan, mi mọ̀ pé mi mú notebook mi síbi. Kò ní dá fáwọn tó rò mí pin. Àbàyá yín àbà bàbá yín o. Ẹni bá díṣẹ́ ìránṣẹ́ mi ò fẹ́ rò pin. You dey do yourself o. Hallelujah. Okay, direct iná ìtì kúrò ń bẹ̀. Hallelujah. So, as I was saying, kí tó rántí pé sílí mi ò mú nóòtì mi sọ́dọ̀. Àwọn mẹ́ta ló kú lánàá, different parishes ló kú lánàá, January 1st. Mami, happy new year ma. Ọláyínká mi, orúkọ ńlá tó tóbi lẹ́nu mi, orúkọ tí mo nífẹ̀ẹ́ sí jùlọ, orúkọ ẹni bí ọkàn mi. My porero. God bless you, ma. Shepherd of CCC Orisun Ayo Parish, the media team of Shylon Ilupeju. Shylon. No, this is not Shiloh. This is not Shiloh. This is Shylon. Shylon Ilupeju. Oladotun. Elisomi, who have Heaven's Glory. Òun ni ẹ máa rí ní this side, the extreme right. He passed away as well yesterday. He passed away. And the man in the middle, hallelujah, sir. Hallelujah, Olúwa bùn mi, Olúwa fún mi ní nǹkan tó wonderful. Èmi nìkan l'Ọlọ́run fún. Eba. As well as Prophet Idowu Michael Olumuyiwa of CCC Christ Testimony. Àwọn náà wà ní middle yẹn. And from what I've learned so far, those two men there, they've been managing their whatever the sickness they've been nursing for years. But it is well. And as well, from what I learned, this brother here is a brother to me because
He was born in 1972. So, àbúrò ló sì jẹ́ sí mi, ṣùgbọ́n ó ti fi ikú ó ti fi ṣàgbà. I learned that he was having low kilo nino. Oshani low something sha. You see, when you are having medical problem, solve it with medicine and use herbs and roots to support it. Not àdúrà, not omi IJO'MIMO. Ẹ rí pé àwọn Pentecostal yẹn náà, àgàgà wọn CAC ni wọ́n, tó jẹ́ pé wọ́n ní kó má ṣe lé, wọ́n ní kó má ṣe tọ̀hún, wọ́n ti ń lóògùn, wọ́n ti ń gbẹ̀jẹ̀. Àwọn Jehovah Witness, wọ́n ti ń gba ẹ̀jẹ̀. And every now and then ni wọ́n máa ń ṣe jẹ nǹkan tó wà nourishing tó tètè lè replace ẹ̀jẹ̀ kó má bàa di pé sickness yẹn máa lead sí pé wọ́n máa need àti lọ ra ẹ̀jẹ̀. But the madness that is going on in Celestia, you play, you joke, you gamble with your health, all in the name of IJO'MIMO. All in the name. Sherry, nǹkan tó dangerous jù láti máa fi rẹ àgbo àbí láti máa mú òun ni àwọn perfume burúkú yẹn. All the spiritual perfumes we are using in Celestial Church of Christ, they are no more the same as of old. O lè gbé àwọn perfume wọ̀nyí símú kó gbọ́ fragrance tó dá mọ́ níbẹ̀, ó máa ta ẹni mú dànù ni. Ìyẹn lẹ máa sọ pé ẹ fẹ́ fi rẹ àgbo ọfà, ẹ fẹ́ fi rẹ àgbo ibà nítorí pé kí ni ẹ fẹ́ mu ògógóró, ìfun yín lẹ̀ ń rẹ́ dànù. Ẹ bà health yín jẹ́ further ni. Tó bá ní kíní yìí, kó fi jíìnì rẹ, oògùn ní, fi rẹ kó lò fún àlàáfíà ẹ. Tó bá ní wine ní kó fi sè, fi red wine yẹn fi sè fún àlàáfíà ẹ. I think I showed you something. Tí mo fi red wine ṣe. Onions ló wà ńbẹ̀, red onion, that no, not red, that purple onion, purple skin onion ni mo fi ṣe. Mo kó garlic sí. Ewé dóngóyárò, gbogbo ẹ̀ ni mo kó sínú ẹ̀. Tí n bá mú báyìí, tí bá máa jí láàárọ̀, ìtọ̀ yẹn máa run nonsense and bastard. Ó ti flush gbogbo ẹ̀ kúrò lára mi. Atẹ́gùn tó wà níta is no more fresh. It's filled with chemicals. Afternoon, mommy. How are you, ma? Thanks for calling me yesterday. I really appreciate. Ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ daddy náà. Use what you are asked to use. Eye lo Miss Paris, Gracie, Saint Michael, kẹ́ máa fi rẹ àgbo mọ́. Rẹ́fun ni. Ẹ mọ̀ pé àwọn àgbo wa wọ́n kàn kí wọ́n korò dáadáa. Ẹ wá lọ fi perfume rẹ ní raw, ẹ wá máa dààmú, ìyá wa bà gbogbo organs yín jẹ́. Ṣùgbọ́n tẹ́ bá fi gin rẹ, roots àti leaves, kíkorò ẹ̀ lẹ máa gbọ́ngbà tẹ́ bá fẹ́ mú. Nítorí pé ewé àti egbò yẹn á ti neutralize 79% ọtí yẹn á ti tọrọ sí. Ṣùgbọ́n tẹ́ bá fi perfume rẹ nǹkan, tẹ́ bá gbé sẹ́nu báyìí perfume lẹ máa bá ńbẹ̀.
mo ti ṣe ni tó ní kíní yìí àgbo kíní Miss Paris Grace kí wá mú ọ̀ṣọ́fà díẹ̀ àbí St Michael díẹ̀ kó jẹ́ mẹ́ta mo dẹ̀ bu díẹ̀ sí làsíláhù àtàhálà tí mo gbé sí ẹnu báyìí ọjọ́ mi mo fẹ́ lè dákú tell me kí wáyé kó wá lọ mú ní púpọ̀ kó wá lọ wọnú organs mi lọ ó máa bàjẹ́ ni stop the fuckery ẹ yé tanra yín jẹ nǹkan tó ṣe ọ̀pọ̀ nínú ẹ̀yin òjíṣẹ́ Olúwa ẹni eléyìí tó ní pé ó jóògùn ẹ lọ fi Miss Paris rẹ ṣùgbọ́n tẹ́ bá fẹ́ mọtí ẹ jókòó ẹ mú bìnà kù ẹ yó kò sí tí ó mu star nù yín kò sí tí ó mu Bexy kò sí tí ó mu whisky àwọn whisky Nàìjíríà bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe múlẹ̀ gbà yẹn orí yín àti tọ́nà lẹ̀ ẹ máa ṣọmọ lọ lásìkò gbà yẹn ẹ wá délé ẹ wá tún lọ gbé perfume ẹ tún wá múlẹ̀ lórí ikú ni mi ò sọ pé nǹkan táwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣe nìyẹn o don't misquote me this is just an awareness nǹkan tó ṣe a lot of àwọn olùṣọ́ wa nìyẹn a ní pẹ́pẹ́sẹ́ ní ìṣẹ̀lẹ̀ you must not mutí ẹ wá lọ fi Grace St Michael ọ̀ṣọ́fà Miss Paris ẹ wá lọ fi rẹ oògùn hallelujah Alonge Foundation this is new Nicholas Adeye good afternoon ma or Sadeni. God bless you, sir. Alonge Foundation. Wow. Is it the same Alonge, Mike Alonge? Rest his soul. A lot died today all because they think everything is about spiritual work. Bẹ́ẹ̀ni. Using perfume to make agbo is destroying your organs, your kidney, your liver, your lungs. Sherry, tó bá máa kọjá mi báyìí mo mú ni máa kọ́ àwọn nǹkan tí mo fi àgbo rẹ mo ti fẹ́ lọ dà wọ́n nù but ọkàn yẹn ní kí n má sọnù pé mo sì máa nídìí ẹ̀ mi mọ̀ pé torí program ìdẹ̀ wa rántí kó sí sọ̀kalẹ̀ máa kó wọn sọ̀kalẹ̀ ní nǹkan tí mo fi perfume rẹ tí mi ò lè àti orí ahọ́n báyìí ló ti máa jo ẹ̀mọ́lé mi mélòó lára mi in my 60s kí tí wọ́n máa mú nǹkan tó gbóná tó báyìí jíìnì ògbóná tó perfume tẹ́ bá mú kò ní la yín láyà ó máa lá ẹ láyà ni mo mú lẹ́ẹ̀kì lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta báyìí mo lé mi kan mo pàtì síbi tó tọ́ tí mo gbé sí ni mi ò lè gbé fún yàn máa dànù ni mo wá imagine pé àwọn bàbá yìí tí wọ́n mú kinní yìí nǹkan kan tí mo lè bá yàn mu òun lògùrọ̀ tí mo gbé síwájú mi ṣe rí ògùrọ̀ mi nǹkan tí mo lè bá yàn mu ni ṣó hàn dáadáa ṣá mo fẹ́ mix ẹ̀ dáadáa ṣe rí ògùrọ̀ mi mo ti bomi lú o lẹ́ṣẹ̀ di tí kò tíìkì mọ́ òun ló mi ìyàsí mímọ́ tẹ́ n bá dẹ̀ ra mi ìyàsí mímọ́ ní kórè tí n bá délé màá tún dá ìlú tiẹ̀ torí mi lè wá jẹ́ kí fún mi rẹ torí gbogbo ẹ̀ náà kọ́ lèèyàn máa fi wẹ̀ Miss Paris lẹ́nu ó máa láì fún ẹni èdìdí kọ́ dé ìwẹ̀dù alára Miss Paris kò sí bó ṣe lè dé tó máa dànù ni Miss Paris nìkan ni wọn ò tí ì rí bàjẹ́ bí àwọn tó kù kò sí bó ṣe lè dé Miss Paris tó kò sí bó ṣe lè ráàpù ẹ̀ tó bá máa fi gbé délé ó ti máa ṣẹ́ dànù ìyẹn nìkan ló sì láṣẹ lára nínú gbogbo àwọn pàfúmì ló ti di fake mo bẹ̀ yín ni ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin tí ọkọ yín máa ní kẹlẹ́ bá wọn fi perfume kẹ́ fi rẹ àgbo àbí tẹ́ bá rí tọkọ yín bá rẹ àgbo nínú ilé tó ní Miss Paris ló máa fi rẹ àbí nǹkan kan ọkùnrin gógó má sọ yín dopó ọ̀sán gan most of these shepherds they are dying tẹ́ bá ṣe rí tí kù wọn bá ṣe ń tóbi kidney àti liver wọn ó ti ń lọ apart from pé ọ̀nà ibi tó ti ń wá gbára wọ́n ti lọ gbégbèkúgbè mí inú ẹlòmíì àga tó báyìí
What are you looking for? Inú ẹlòmíì á ṣe bẹ̀bẹ̀rẹ̀ báyìí bí inú obìnrin olóyún. What are you people looking for? Ẹ̀rí ẹni tó gbẹ́kùn gbẹ̀gbẹ̀ síwájú yìí bó ṣe máa rí inú ẹlòmíì á dàbí oyún músù rogodo báyìí ni. Ẹni tí ò bá tí ìlékùn ṣẹlẹ̀ wọn tí bìlífù pé nǹkan kan wà ní nǹkan kan. Àwọn òjẹkújẹ tẹ́ lọ jẹ nítorí pé ẹ̀ ń wá agbára. Ẹ má sọ àwọn ìyàwó yín dopò ẹ̀dẹ̀ má sọ ọmọ yín di aláìní bàbá o. Kọ́sọ́ Ọlọ́run ràn yín. Please, I'm begging all of us, stop the rubbish of using perfume to soak your agbo. Ọlọ́run ràn yín. Ẹ lọ kà dáadáa nínú Bíbélì, wọ́n fi wáìnì, wọ́n fi ṣe ìwòsàn fún ara. Ẹ lọ wá fún ara yín, inú Tímótì ló wà. Bẹ́ẹ̀ ni oyún músùn rindi báyìí ni oyún músùn inú wọn rí rindi tó bá tí inú wọn bá ti yọ rindi bọ̀ yẹn wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gbóríṣiríṣi mi inú wọn á máa tóbi sí inú wọn á máa tóbi sí á wá rí gbẹ̀ngbẹ̀ tó bá yá àmúre wọn á máa fi kó inú sókè báyìí. Àwọn tó bá ti gingiri sínú ẹ̀ inú wọn máa ṣe dóró. Mo mọ̀ wọ́n tí bá ti rán báyìí ní ibi tí wọ́n tún bá lé ayé ẹ̀ dé. Wàá rí mi báyìí, wàá rí tọ́lọ́run bá là wá lójú nígbà tá bá rí nǹkan tó wà nínú àwọn ọkùnrin àwọn àgbàlagbà nínú pẹpẹsẹ̀ lẹ́yìn. Nígbà tẹ́lòmíì máa mú odindi liver tó máa gbé mi. Odindi heart tó máa gbé mi. Ní tútù ni o. Odindi liver á gbé mi. Agbára wèrèwèrè ń wá kiri. Odindi ìjàpá á gbé mi. Báwo ló ṣe kọjá lọ́nà fún ẹ? Odidi ìgbín ó wà nínú àwọn olùṣọ́ olórí burúkú wọ̀nyí. Àwọn ìyàwó yín wọ́n ń try o. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run tó bá yẹ pé ní toko dídọ̀ yẹ ká lọ máa ra vibrator. Ish! Hallelujah! From this man at the extreme is written that well, he's been fighting a long sickness. Superior Evangelist Oladotun Elusomi, Heavenly Glory, Ologo. He was the former shepherd of CCC Orisun Ayo Parish, Ilupeju, former, the former nìyẹn. The family and friends are pleading for financial assistance. Ibi tẹ́mi ti ń bá wọn jà ní sẹ̀lẹ̀ nìyẹn. Ibi tí mo ti ń bá wọn jà ní sẹ̀lẹ̀ nìyẹn. Olùṣọ́ àjàrà kúnsìn wọ́n láti máa béèrè fún donation káàkiri àgbáyé. Is it proper? Ẹ jẹ́ kí n sọ fún yín ẹ̀yin olùṣọ́. Kẹ́ ẹ tó sọ pé ẹ máa san ìpín kankan. Ẹ kọ́kọ́ ẹ sanwó insurance yín o. Ẹ sanwó life insurance yín. Be it in Nigeria, be it in diaspora. Any owó your last minute breath. Any ẹ bẹ̀rẹ̀ sí ní save. Tẹ́ ẹ bá ní insurance tó lè cover yín ní Nigeria. Ẹ wá insurance sí diaspora. Owó tẹ́ fi sanwó owó táwọn wèrè yẹn tí wọ́n pín kí ná ti ń pè ìpín. Ẹ pín ìpín yẹn. Ẹ dá sọ́nà mẹ́wàá. Ìdá mẹ́sàn ẹ lọ kó sínú account yín kí òkú yín má bàa di òkú tó máa tọrọ bárà sin. People don't like me and I don't want you to like me, but I will tell you the truth. Àwa Millionaires Club gbogbo wa máa ṣí account wa tó bá ti di May. Iye tó kẹ́kọ̀ọ́ bá kó síbẹ̀ máa fi gift lé fún yín. Tí mi ò bá rí ẹni tó ní owó nínú account nínú piggy tá ṣí ní Millionaires Club ọlọ́mọ plenty Millionaires Club tí mi ò bá rí iye tẹ́ ti kó síbẹ̀ wàhálà ni o. I'm going to remove you are not going to be my love. Ẹ̀yin bá mi nínú iṣẹ́ Olúwa ẹ lọ ṣí account bẹ́ẹ̀ bá lè ṣí sí diaspora ẹ ṣí account savings account tó yẹ pé ẹ máa sọ fún wọn pé come rain come shine. Nǹkan kan gbọ́dọ̀ fọwọ́ kàn. Ìdá mẹ́wàá owó tẹ́ pín tẹ́ fi lọ sọ ìpín fún àwọn wèrè tí ó yẹ pé àwọn kan fi ń ṣayé nìyẹn.
Tẹ́ bá kú wọn ràn yín o. Ọkọ mi kú mo gbọ́kọ mi lọ sí Nàìjíríà mo lọ sí wọn ní kí n tún wá sanwó pé mo wá gbọ́kọ wá láti wá sìnkú ni o. Ohun tó fàjà wà nìyẹn. Mo dẹ̀ máa ṣe kíni máa rangun apá mọ́ ni. Because nǹkan tó bá ṣẹlẹ̀ sí mi ò kí fẹ́ kó ṣẹlẹ̀ sẹ́lòmíì. I tested it. Kò sí pé wọ́n fi bí Belgium yìí bá ṣiṣẹ́ ní Paris ní Belgium kò ṣe yín ní kò ṣe yín ọkọ mi olóògbé. Bàbá mo bí iná tèmi ń bá sọ̀rọ̀ lórí fóònù ó di ẹni tó sọ pé òun ò bá mi sọ̀rọ̀ rí. Solomon they don't deny me. Bàbá Àjàó dẹni tó ń deny me. And when things were tough, I stood by them. I stood for them. Ẹlẹ́dàá mi á bè lọ́wọ́ gbogbo yàrá máa ṣe sísí mi lọ́wọ́ ni. Please, tó bá ti jẹ́ òṣìṣẹ́ Olúwa, torí wọ́n rán ẹ, wọ́n wojú ṣe. Take good care of your health and your tomorrow. Kíyàwó yín kó má bàa di tó máa lọ fi abẹ́ pọn mi láti jẹun. Kí àwọn ọmọ yín kó má bàa di olóṣó. Save for your tomorrow. Let your children and your wife be able to smile. If ever, Ọlọ́run ló mọ bó ṣe ń pín. Ẹ worú eléyìí sì, kò sówó kankan. Wọ́n láti máa béèrè pé ẹ jọ̀ọ́ ẹ fún wa lówó because ó ti manage sickness. Kò sí owó kan tó fi manage sickness. Parish tó manage owó ẹ̀ ló fi ràn ẹ̀. Inú owó tó fi ràn ẹ̀ yẹn náà, òun ló tún máa kó lọ fún àwọn yẹn tó máa sọ pé kán wá san ìpín. Ìpín tó dẹ̀ ń gbà yẹn, it's not their own o. It's not for them o. Àwọn náà kò sápò. Òun ni stupid idiots. God forsaken ass fool. Lónìí, mo bí iná ń ṣiṣẹ́. Ó ń jọlá bàbá ẹ̀. Ká fòun sílẹ̀ kóun náà jọlá bàbá òun mo bí iná. Ìwọ ń kówó lówó ná. Your file wọ́n gbé fún mi bọ̀kèlè ni. Mo jókòó sí dé látàlẹ́ àná ni. So ẹ jọ̀ọ́, whatever we have, èmi náà, bí ó jẹ́ $1 ni mo ní, màá send ẹ̀ sínú account yẹn. Wọ́n tọrọ owó tó máa fi sí. You can imagine. Imagine. Wọ́n dẹ̀ ní débẹ̀ o. Ẹni yìí sì wọ́n transfer ẹ̀ lọ síbẹ̀ ni. Ẹ ní rí wọn bẹ̀. Ṣùgbọ́n tó bá yẹ pé òun ló kọ́ parish yẹn. Wọ́n máa dàgbà àwọn alágbádá òfò, alágbádá ìbànújẹ́. Wọ́n máa dàgbádá lọ síbẹ̀. The next time máa bèrè ni pé ìwé church dà. It belongs to Celestia. Ṣùgbọ́n nígbà tí mo bí iná máa kọ́ tiẹ̀, orúkọ ẹ̀ ló fi kọ o. Orúkọ tiẹ̀ ló fi kọ, kò tún wá pè ní Ọ̀ṣọ́fà Cathedral. Ó ní Ark of Salvation. Orúkọ ẹ̀ ló fi kọ àti orúkọ Celine. Ṣé rí pé ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ fún wọn jẹ́ ẹ̀yin lẹ stupid jù. Nobody, they themselves, they are not following the rules and regulations and the tenets and the constitution. Ẹni bá wò mí níwòkuwò ojú àfọ́. Ẹni bá fi mirror wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí, mirror ẹ ló máa gún ẹ lójú pa. So the account number to send whatever you have to for this product tó wà ní extreme right ń bí báyìí. This our brother here, he's been sick, managing his sickness, but he gave up ghost yesterday. So please, whatever you have that you can help with, send it to this address, to this account number. Agbaje Imole Ayo, then Tosin, Access Bank, 0034811958. Please, whatever, any tere, ejitere, ni omi fi máa kún nínú gorodomu. God bless you as you help out. You help this family out.
please. I have some phone numbers of these 3 men. I will, after the program now, I'm going to call them to support them with my little childish contribution and, you know, support them in any way I can. Now, back to the cocoa of the matter. When the Lord called you into this fold and He blesses you with certain gifts of being a prophet, and He keeps on using you, the more téèyàn bá lo ẹ̀bùn t'Ọlọ́run bá fún yàn, the more ló máa dàgbà sí, the more ló máa grow sí. Bó jẹ́ preaching náà ni, the more you preach. Bó jẹ́ counseling náà ni, the more you counsel people. Bó jẹ́ advice ni, because kind of advice ó yàtọ̀ sí counseling no. Counseling is different from advice. The more you do that, the more you increase in everything that the Lord blesses you with as a gift. To some prophets, to some visionaries, to some preachers, to some ole magbale toilet, ara gift none, ara calling none. It's a gift. To be listening to children, to be children's listener, ara calling ni ara ṣẹ́ ni. Irú èmi báyìí ńsìn. Tó bá yẹ pé ká fi ọ̀rọ̀ dáyàn lẹ́rìn, àbí ká sọ̀rọ̀ ká máa sọ ká máa tẹ̀sán mọ́, mo mọ̀ pé ara ṣẹ́ ìránṣẹ́ mi ni. Okay? So, Ọlọ́run bọ́lọ́run dẹ̀ ṣe rí mi. Hallelujah, ẹni ọlá ẹni ẹ̀yẹ, God bless you, I cite you pẹ̀lú gbogbo ara ni mo fi cite yín. And as many that are behind the scene, I will not mention your names, but I appreciate each and every one of you. Mo rí gbogbo yín pátápátá, àtẹni tó yẹ kí n dárúkọ, àtẹni tí ò yẹ kí n dárúkọ, ṣùgbọ́n mi ò ní dárúkọ anybody. Mo rí olùṣọ́ mi kan, mo dẹ̀ rí ìyàwó wọn náà, mo rí comment mi wá mọ̀. Bóyá ọkọ ló comment ni, bóyá ìyàwó ló, bóyá nìkan ni wọ́n ló lo account ẹnìkan láti fi comment. I appreciate both of you. I will not mention your name, but you know you are the one I'm talking about, because I don't want anybody to feel embarrassed pé ó dárúkọ ẹ, so the Lord so the program. Live your life. Don't allow anybody to live your life for you. Don't group up to join people in fighting the fight that you know not the beginning. You don't know what causes their whatever. Okay? And ẹni tó bá wá sí orí program mi ní èní yìí, mo fi IJO'MIMO mo fi bẹ́ẹ̀. Don't upset me. Torí tó bá upset me, ohun tí mo bá sọ sínú ayé ẹ, àṣẹ ọ̀run dìímú ni, kò yí padà. Warning in advance. Whatever you want to say, you are free to say it, but don't upset me. Don't attack me with your comments because you are doing paddy with Tosho or any of Ochofa's children for that matter. Because ẹ̀yin ilẹ̀ yìí wà ńbẹ̀ ẹ lè rí. Ẹ̀yin ilẹ̀ ńlá fùrọ̀ ẹ̀, èmi ò ní fùrọ̀ ẹ̀ láti lá. Afternoon, darling. And what I'm saying is purposely because of you. I open a page for you, Timothy, download Resita. But you left my program for some time, so I dropped it. Nígbà tó tún wá few days ago, tó tún wá sọ oríṣiríṣi nípa Tosho. Tosho will be your own pastor in your own room. So don't bring Tosho's, don't elevate Tosho on my program. Please. I don't want to hear anybody elevating Tosho on my program.
After my program, o lè máa lọ kọ́ me. I'm not an hypocrite and I'm not stupid. I'm not wicked, but I'm bold to a fault. I will tell you how it is. It's all right. I brought your picture out and the update that I've made for you. Then I stopped it. But you came back and talked about nonsense about Tosho again on my platform, lifting Tosho that is doing evil. Don't uplift Tosho on my program, please. Ẹni tó bá fẹ́ kí ìyá òun kó jèrè òun, ẹ̀yin abiyamọ, ẹ bá mi kìlọ̀ fáwọn ọmọ yín. Nobody should come here and uplift Tosho on my program. You don't know because you are in the system. You are following him 24/7 and you are all blind. I don't need anything from any Oshofa. I don't need anything. I don't need any position. I don't want anybody to recognize me. As long as Jehovah Almighty approves whatever I'm saying, kò dẹ̀ sí nǹkan tí mo sọ lórí program yìí tí kò come to pass. Ó ní mo ṣe máa gba àdúrà méjì. Màá ní nǹkan tí mo sọ yìí Ọlọ́run á jẹ́ kẹ́ gbọ́. Ṣùgbọ́n àdúrà mi ni pé kétí yín kó di kẹ́ má gbọ́ kí ẹ bá lè ti ara mi gbé Ọlọ́run ga. Wípé ní tòótọ́ Olúwa ló pè mí sí ìdíṣẹ́ yìí. It's my money that I'm spending. It's my work that I'm spending. My working hours. It's my time that I'm spending. Olúwa gba iṣẹ́ tí mo ṣe lọ́fíìsì, ó gbà lọ́wọ́ mi, ó ní kí n jókòó kí n máa sọ̀rọ̀. Ó dẹ̀ pèsè jíjẹ mímu fún mi. Mo rí náà mo rí lò, mo tún rí yọ fún yàn. So nobody should come and antagonize me on my page. Please. Ẹni tó bá fẹ́ ṣe ọdún yìí tó bá fẹ́ ṣe nínú ayọ̀ àti àlàáfíà. Don't rate Tosho on my program again. Don't rate Tosho nínú gbogbo èèyàn. Tosho, ẹ má rate ẹ lórí program mi. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni. Ìyá jèrè yín. Ẹ̀yin náà jèrè ọmọ tẹ́ bá ní. Ẹ wá jèrè ilé ayé yín. Ṣùgbọ́n tẹ́ bá fẹ́ gbogbo ẹ̀ kó bàjẹ́. Ẹ wá síbí, ẹ wá fún mi. Ẹ wá bú mi. Nǹkan tí mo bá sọ sínú ayé yín, àṣẹ ọ̀run ògo ni kò ní yí padà. God bless us all. Ta ló fẹ́ bá mi mu ògùrọ̀? Mo tún ti gbógùrọ̀ mi dé o. Hallelujah. Now, let us discuss something that is affecting each and every one of ẹni pé mo sọ pé lọ́dún yìí mi ò ní fi Sultana ṣe program. Torí as e dey hot, na so I go dey bring am. Mi fẹ́ kí máa wọ aṣọ ògo mi kí máa fi sọ̀rọ̀ bínú. As e dey hot, na here I dey bring am. I just shake technique here straight because mo ti fi bínú mo ti fọwọ́ gbà. Na 3 you want drink. Mo ti supply here. Ẹ̀yin ẹ ṣá máa just ẹ kọ́kọ́ fún yín kó máa dá tòlótòló tòótò kọ́ fún yín kó máa dá tòótò kó máa dá tòótò. Inú ẹ̀mí lẹ ti máa mú. God bless you ma. Thank you for making me happy. Ẹ̀yin tèmi ẹ ti mọ̀ mí. Tíkìrí yẹn bá ti spark báyìí. Ẹ̀rín ọ̀rọ̀ tó máa fún mi lẹ́rìn lè máa sọ. Now, whatever the Lord, any gift tí Ọlọ́run bá ti fún ẹ nínú ìjọ mímọ́, I can't discuss about other denomination, but I can only discuss about Sele. I can discuss a little bit about CNS because I was there for just a while. Nígbà tó Olúwa sọ pé kí n fi ara sin, kò yé mi. Mo ṣe bí wọ́n ní kí n kúrò ni. Gbàdé pé àwọn kérúbù ni wọ́n dẹ̀ tẹ́wọ́ gbà mí láti gbà wọ́n ni wọ́n appreciate mi nígbà yẹn tí iṣẹ́ ìránṣẹ́ mo ṣe bẹ̀rẹ̀ live program ni iṣẹ́ ìgbóná yẹn iṣẹ́ ìránṣẹ́ yẹn ó ń gbóná mi ò mọ bí mo ṣe lè máa pẹ́
wọ́n ní yes iṣẹ́ Olúwa ló ń ṣe. Àwọn tí wọ́n dẹ̀ tẹ́wọ́ gbà mí ni mo tẹ̀lé lọ lásìkò gbà yẹn, and I didn't stay there for long. I didn't stay there for long. Kò sẹ́ni tí kò kì í ṣe ẹsẹ̀ gbé, Ọlọ́run má jẹ́ ká ṣubú dànù ni. I learned a lot from them. But mo wá rí pé bákan bọ̀hún ni. Bákan bọ̀hún ni. Mo bẹ̀rẹ̀ sí ní padà lọ sí Redeem. Mo tún padà lọ, mo bẹ̀rẹ̀ sí ní lọ sí Redeem Church. Gbogbo church tí mo ti lọ ni tí mo ti bẹ̀rẹ̀ Christianity mi, mo padà sí Redeem, mo lọ ṣe service ńbẹ̀. Mo padà sí Catholic, mo lọ bá wọn ṣe service lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Then the urge started coming back again. Pé padà lọ sí iṣẹ́ tí mo rán ẹ. Padà lọ sí iṣẹ́ tí mo rán ẹ. Etí mi á máa hó, gbogbo á máa ṣe mí, màá máa gbẹ́ mi pé kí n tún padà. Ṣé mo ti kí nǹkan tó ń pè ní tó fara sí, bó lọ́wọ́ wọ́n pé kí n fara sin. Mo ṣàlàyé nǹkan tó mò ń rí, nǹkan tí mò ń gbọ́, àlá tí mò ń ṣe, mo ṣàlàyé ẹ̀ fáwọn àgbàlagbà. Wọ́n ní kò yé mi ni kí n padà lọ sí ibi tá rán mi sí. Nígbà tí mo tún padà wá, wọ́n tún ṣe gbógun dé nísẹ̀lẹ̀ nìyẹn. Ṣùgbọ́n èmi náà nìyí, ògo fọ́lọ́run lókè ọ̀run. Tó bá jẹ́ pé àpè mi síṣẹ́ yìí ni, ẹ ti pa mí tipẹ́tipẹ́, ọfà wo lẹ̀ tí ìta mi. Ìjókòó yín wo lẹ̀ tí ìjókòó kẹ́ sọ̀rọ̀ mi. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀, Ọlọ́run gba gbogbo ògo ni. Òun ló mú mi débi tí mo wà lénìí. Mi ò ní yà sọ́tún, mi ò ní yà sósì, mi ò ní mú kan mọ́kan. Mi ò ní ta ẹ̀jẹ̀ èèyàn sílẹ̀. Mi ò ní purọ́ mọ́ ẹlẹ́lẹ́dà. Torí nǹkan tó burú jù nìyẹn, tó bá ń ṣiṣẹ́, tó bá ń purọ́ mọ́ yàn, tó sọ what is not about that person, ó lè láṣeyọrí. Tí Olúwa bá pè wá, ṣé àkókò máa sọ kíní kan, mo ní òjíṣẹ́ lèmi, mi ò kì í ṣe wòlíì. Òjíṣẹ́ ni bá a bá ṣe gbé wá la ṣe máa sọ. Wòlíì, wọ́n máa gbé wòlíì sínú ẹ̀mí. Kó tó yé mi ó pẹ́, màá kàn máa ta gọ́gọ́. Ẹnu mi kẹ̀dẹ̀ ní ó máa le láti fi sọ̀rọ̀. Torí pé kí ni, mi ò fẹ́ iṣẹ́ wòlíì. Mi wá mọ̀ wípé iṣẹ́ òjíṣẹ́ gan ó tún wá le ju ti wòlíì lọ. Ẹ lọ yẹ̀ wò dáadáa. Thank you, Auntie Stella. Happy New Year, Auntie. Àwọn grandchildren ńkọ́ àtọ̀nkú. God bless you, ma. Bẹ́ẹ̀ ni o, ẹni tọ́lọ́run ṣe tiẹ̀. Ṣé rí iṣẹ́ òjíṣẹ́? Akẹ́yìndé gbẹ̀gbọ́n mi, àwọn tèmi ti ń yọjú. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, nẹ́tíwọ̀kì ti wọlé lágọ̀ọ́. Wọ́n ti ṣakọ, wọ́n ti rí iná. Àwọn tèmi lágọ̀ọ́ ni mo bù yẹn. Wọ́n ti níná o. Iṣẹ́ òjíṣẹ́ ó tún le ju ti wòlíì lọ. Torí 24/7 iṣẹ́ òjíṣẹ́, àfi tó bá fẹ́ surprise, tó bá lọ ní títì gan. Nǹkan tó máa rí, tó máa gbọ́ nípa eléyìí, èèyàn mélòó ló fẹ́ jíṣẹ́ fún ṣọ́ọ̀dì sọ pé wèrè ni mo ti jíṣẹ́ láàrin ọjà rí. Nígbà tí mo rí pé kí ló dẹ̀ dé kẹ̀. Ọlọ́run, mo fẹ́ jáde lọ, mo fẹ́ lọ sọ́jà. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ti fèrèsé ojú yìí. Ẹ má tiẹ̀ drop nǹkan sínú ọkàn mi pẹ̀lẹ́ tó bá kọjá lẹ́gbẹ̀ẹ́ mi. They are not the same, my darling. Wòlíì yàtọ̀ sójíṣẹ́. Òjíṣẹ́ kò dìgbà tí ẹ bá kọrin ẹ̀mí kí iṣẹ́ tó bẹ̀rẹ̀ sí ní wá. Ẹlòmíì dẹ̀ ní gift méjèèjì, ó ní ti wòlíì, ó ní tòjíṣẹ́. But èmi prefer tòjíṣẹ́ yẹn. Torí ó farasin, ó fara pamọ́. Àfi tẹ́tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní gbọ́dọ̀ ló máa mọ̀ pé jẹ́ kí n sọ tèlà, eléyìí jẹ́ kí n sọ tiẹ̀ fún. God bless us. Now, ṣé aláwọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tán kù yìí wòlíì ni wọ́n?
ẹ rí pé mo sọ síbẹ̀ pé from war leader to assistant venerable ṣé superior no máa ń pè ní evangelist. Why? mi ò mọ tàwọn méjì tó kú o, but ṣe rí brother wa tó wà lókè tó kú ní Kétu lánàá, ó fi iṣẹ́ ìránṣẹ́ sílẹ̀, ó lọ ta mọ́ nǹkan míì, ó gboyè oríṣi méjì tí wọ́n dẹ̀ ṣe in a grand way. Wọ́n kọ́kọ́ wọ purple, lẹ́yìn purple cherry, wọ́n kọ́kọ́ wọ purple, tọ́ṣọ̀ lẹ́rí tó ń wọ purple fún yín. God bless you, sir. Lẹ́yìn tó kúrò nídìí purple, náà tún ṣẹ̀ wá gbé blue lé lórí. Ṣẹ̀ wá rí blue yẹn, ṣe rí oríṣiríṣi, ṣe rí pé blue ti tọ́ṣọ̀. Torí a lè mọ̀, a lè sọ bóyá blue not tọ́ṣọ̀. Demand tó wà ní the extreme end. Ẹ tún wá wo bá táwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn lò. Ṣé rí pé ó yàtọ̀ síra wọn. Àwọn méjì tó wà láàrin yẹn, ṣé rí pé bá àwọn méjèèjì ló fẹ́ jọra wọn. Bóyá ceremonial ni o. Ṣé rí gbogbo àwọn ìwọ̀kuwọ̀ tẹ́ ń wọ̀ yìí, ẹ fi ń bí àwọn màlẹ́kà nínú. Ẹ fi ń da àwọn màlẹ́kà lórí rú. Ẹ jẹ́ kí ẹ̀mí Ọlọ́run alààyè tó gbé fún yín iṣẹ́ tó ní kẹ́ lọ ṣe, ẹ ti yẹ̀ kúrò ńbẹ̀. Gbogbo nǹkan tẹ́ dẹ̀ wá ń pera yín VVC, CCD, FY, F kìíní kan, AMC kò tálè pẹ̀lú ìpè yín. Tó o bá ti yẹ̀ kúrò nínú ìpè ẹ, o máa forí dánrin. Tó o bá dẹ̀ ti forí dánrin, màlẹ́kà máa wò ẹ́ ni. Òun ni mo ṣe ń sọ fáwọn èèyàn wa, pàápàá jùlọ àwọn obìnrin tó yẹ pé àkẹtẹ̀ là ń gbé sórí ń sìn. Ẹ yé fi stay sínú fìlà yín mọ́. Torí àjàgà kan nìyẹn lọ́tọ̀. Pàápàá jùlọ àwa tá a pera wa ní wòlíì obìnrin. Tó bá ti ń gbé àtẹ sórí nísẹ̀lẹ̀, ẹ̀mí méjì alààyè ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń bẹ ṣiṣẹ́. Wàá tún wá ránṣọ, wàá tún lọ rán bíi ti kérúbù, ó dẹ̀ wà nínú ìjọ mímọ́. Ẹ̀mí méjì ló máa rà, ló máa tà nínú ẹ. Almost gbogbo ọmọ Sẹ̀lẹ́sì ló ti ń fèdè fọ̀. Almost ọmọ Sẹ̀lẹ́ ló ti ń fa háyà. Ẹlòmíì gan tó bí sínú Sẹ̀lẹ́ ó ti ń fa háyà tó jẹ́ pé kì í ṣe Jésù ló pè ọ̀tọ̀ọ̀tọ̀ ló fi wọlé. Àwa yóò ṣọpẹ̀ ló fi wọlé. Lọ́ fi gbé wọlé lọ́jọ́ kẹjọ. Tó dẹ̀ fi omi àti ìmọ́lẹ̀ tí wọ́n fi sọ lórúkọ. Oyin, iyọ̀, ṣúgà tó fi sọ lórúkọ. Ẹ̀mí tó gbé wá. Tó bá pé kérúbù ló ti ń bọ̀, ẹ̀mí yẹn máa wà lára ẹ̀. Kò lè bàjẹ́. Ṣùgbọ́n ìwọ tó jẹ́ pé Sẹ̀lẹ́ ni ẹ́, tí yẹ pé o ti lọ ṣiṣẹ́ ní kérúbù rí, tí yẹ pé o ti ṣẹ̀sìn ní kérúbù, tí bá sọ fún yín pé ìwọ̀nba péréte tí mo lò ní kérúbù, ahọ́n mi ti yí padà, mo ti ń ṣe bíi tàwọn kérúbù. Mo ti ń fèdè fọ̀ bíi tàwọn kérúbù. Mo ti ń sọ èdè bíi tàwọn kérúbù. Ṣùgbọ́n nígbà tá a sọ pé kí n padà, bẹ́ẹ̀ ni, that is not speaking in tongue. Speaking in tongue is for shakro bo. That is speaking in tongue. It's different from kéèyàn máa sọ èdè bí Aramic. Mi sọ pé Islamic o, Aramic. Àbí kéèyàn máa sọ èdè bí èdè Arabic. Ṣé mo kọ́kọ́ sọ pé Aramic, kí tún sọ pé Arabic. Èdè méjèèjì yẹn
ó wà nínú kérúbù. Ẹni tó bá létí á rí pé ó jọra wọn. À nínú Bible tá à ń gbé kiri yìí, tàbátì àdá wà ń bẹ̀. Tàbátì àdá àbílà àbí tó jẹ́ ohun tí a fi ṣe kíni, tí a fi wòdì Jericho, which is Psalm 109. Tàbátì àdá is Psalm 109. No, not 109. Psalm 119 ní tàbátì àdá. Oh, lè ka Psalm 109. Psalm 119. Oh, lè ka tọ́lẹ̀ níjọ́ kan wọn bí ẹrẹ kú. Complete Quran ló wà ńbẹ̀. Ẹ lọ gbé kẹ́ lọ wò. Complete Quran ló wà nínú Psalm 119. Lára Psalm 119 yẹn, àwọn kan wà tó gbọ́dọ̀ kà lọ́sàn gan, bí Job 17 ni. Ó sì Job 17. Job kíní kan ṣá, ẹ má jẹ́ kí n lọ síbẹ̀ yẹn. Tó bá bẹ̀rẹ̀ Job yẹn, ó gbọ́dọ̀ kà lọ báyìí. Ó máa kà báyìí ni. Ó máa ka Job yẹn báyìí ni. Kí ni ìtumọ̀ báyìí yẹn mi ò ní ṣàlàyé ẹ̀ tó rọ́mọ èèyàn ò dáa. Ẹ tó bá fẹ́ mọ̀ túmọ̀ ẹ bá mi sọ̀rọ̀ nínú WhatsApp +32488259707. Ó ní kà báyẹn, ó máa kà báyìí ni. Kì í ṣe pé ó máa mú láti ìsàlẹ̀ wá sókè o. Nǹkan tí mo sọ kọ́ nìyẹn. Now, ẹ jẹ́ ká fi ẹsẹ̀ gbẹ́ kan. I'm not here to preach. Now, kẹ́ bá lè mọ̀ pé gbogbo wọn wòlíì ni wọ́n ṣẹ́rí. Gbogbo wọn wòlíì, àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ wà sàlẹ̀ wòlíì ni wọ́n, ṣùgbọ́n gbogbo wọn ni wọ́n yà ti yàbàrà tó ti lọ gba oyè VVS, SSD, NEEEE, MMC, gbogbo wọn ni wọ́n ti lọ gbà. Mo lọ search gbogbo wọn ni mo dẹ̀ kó fọ́tò wọn jáde. Mo lọ search wọn kó tó di pé wọ́n gba àwọn oyè oní rainbow color wọn yìí ni. Gbogbo wọn ni wọ́n kùnà ibi tí a pè wọ́n sí. Dájúdájú iṣẹ́ ìránṣẹ́ wọn á mẹ́hẹ. Àwọn màlẹ́kà tá fún wọn láti bẹ̀rẹ̀ wọ́n gbé ẹ̀ẹ́dẹ̀ lè mix méjèèjì papọ̀. Ó máa dúró sórí ibi tá gbé ẹ sí ni. Òun yẹ pé gbogbo olùṣọ́ àgùntàn sìn náà fẹ́ di wòlíì. Iṣẹ́ ẹ̀kọ́ nìyẹn. Ṣùgbọ́n tó bá jẹ́ pé wòlíì láti bẹ̀rẹ̀, o lè ṣiṣẹ́ ìránṣẹ́. Ṣùgbọ́n kì í ṣe pé kó wá jẹ́ pé iṣẹ́ ìránṣẹ́, iṣẹ́ ajíhìnrere ló wà tó wá fẹ́ di wòlíì mọ́. Wàhálà ni. Nǹkan tó ṣẹlẹ̀ sí ọ̀pọ̀ èèyàn nínú ìjọ mímọ́ nìyẹn. Now, ẹni yìí wòlíì ni ẹ́, gbogbo oyè ló tún gbà kún. Kò tálè rárá, ó sọ ìpè nù. From what I learned about this baba, wọ́n kọ́kọ́ lọ sí, wọ́n ti rí, àti ṣí ọ̀nà fún wọn, àti ń fi ìgbésí ilé ayé wọn àti fi hàn wọ́n. Gbogbo àṣìṣe, gbogbo nígbà ní kí n máa sọ̀rọ̀ bàbá yìí kò dáa torí àwọn màlẹ́kà máa kọ sílẹ̀. Wọ́n hùwà bí ọmọ ènìyàn tí kò dẹ̀ yẹ kó dẹ̀ rí bẹ́ẹ̀. Ó kì ti ara bọ̀. Mi mọ̀ tàwọn tó kù o, but èyí tó súnmọ́ mi tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ program lórí wọn yìí ni mo sọ yìí. Wọ́n kì ti ara bọ̀, wọ́n ṣìnà nítorí wípé kíni ó fẹ́ please Tọ́ṣọ̀. Kó tó di pé wọ́n ṣe crossover service, he went to the beach. He went to the beach
láti lọ bá Ọlọ́run pàdé, láti lọ bá Ọlọ́run dá májẹ̀mú mi. Ṣẹ́yìn èèyàn mi ń gbọ́ mi, láti lọ bá Ọlọ́run dá májẹ̀mú mi wípé mo ti padà sára rẹ bàbá. Ó padà wá. Ṣùgbọ́n a dúpẹ́ wípé wọ́n rí ilé wọ̀, ilẹ̀kùn sí mọ́ wọn ní gìgìrísẹ̀. Kó tó di pé wọ́n ka Bible lesson, the second Bible lesson. From what I learned, himself and Tosho, when he yawala lejoye, because he was correcting Tosho and Tosho was not ready to listen. Tosho was not ready to listen. So, wọ́n jọ ní argument yẹn. Láàrin gbogbo ìgbà yẹn náà ni. So, lẹ́yìn ìgbà tó ṣẹ̀ wá ka Bible lesson yẹn, wọ́n wá fẹ́ lọ parí iṣẹ́ tí wọ́n lọ ṣe ní beach ní àárọ̀ láti lọ yọ̀ǹda gbogbo ẹ̀, láti lọ káwọ́ sókè f'Elédùmarè wípé mo padà sọ́dọ̀ ẹ̀ pátápátá. Nínú ìrìn àjò tí mo rìn lóru mọ́jú. Ṣùgbọ́n kájà ẹ̀ má bá a padà lọ síbi èébì ẹ̀. A ṣílẹ̀kùn fún, ó dẹ̀ wọlé pátápátá. Gbogbo ẹ̀yin olùṣọ́ tẹ́ ẹ ti sọra yín di wòlíì, ẹ bọ́lẹ̀ lórí, ẹ bọ́lẹ̀, ẹ yíwọ́ yín sí ọ̀nà BRT. Kẹ́ ẹ daṣẹ́ iṣẹ́ wòsìràbátà tẹ́ ẹ pè ní iṣẹ́ wòlíì. Tó jẹ́ pé gbogbo nǹkan tí àwọn wòlíì church yín tí wọ́n ń sọ, tí wọ́n ń kọ sílẹ̀, òun lẹ́yìn ti gbé wọ̀, lẹ́ ti sọ di pẹ́yìn náà. Bàbá yín ló pè yín, bàbá my father talk to me. Father yìí kankan ò talk to anything. Bẹ́ẹ̀ ni a mú olódodo ẹ̀ lọ síwájú ibi ni. Kò lè ṣe kí ohun ìkọ̀sẹ̀ kó má sí, ṣùgbọ́n ègbé ni fún ẹni tó bá ti ọwọ́ rẹ̀ ṣẹ̀. Ẹni yìí bọ́ gbogbo àjàgà yẹn, ó bọ́ sọ́rùn Tosho nítorí pé kó tó di pé ó lọ, ó correct Tosho. Pé Tosho, má ṣe báyìí. Kí ni gbogbo kìíní? Má ṣe bẹ́ẹ̀, má ṣe bẹ́ẹ̀. Ọdún tuntun la fẹ́ wọ̀ yìí. Jẹ́ ká mú ìwé tuntun. Tosho dá sí ìbínú, dá sí wàhálà. Ó dẹ̀ lọ. Olúwa o. Ọwọ́ mẹ́wàá gbogbo ara fẹ́ nìkan ṣo tó láyé àtọ̀run lọ́wọ́. Gbogbo ẹ̀yin olùṣọ́ tẹ́ ẹ di wòlíì ọ̀sán gan. Ẹ yí ọwọ́ yìí sọ́nà RTB, bí RT àbá lè ṣe ń pè. Ẹ yí lọ sọ́nà reluwé. O lè tẹ túré jí. Bí irú ti ọmọ mi ẹlẹ́ẹ̀kẹ́gbẹ̀ǹgbè. Benjamin Ọláwálé. Tó lọ fẹ́ lọ máa fi gbé wọn láńdíkàpù. Orí ètò wa yìí náà lọ́lọ́run ti táṣìírí ẹ̀ síta. Ó ti dẹni ẹ̀sìn l'Amẹ́ríkà. Tó bá lò ní yípadà ẹ̀sìn gbajúmọ̀. Á dàbẹ́ ní pé ìwọ ló kan Jésù má gbélébù ni. I'm not happy that he's going through shameless moments at this moment. But not shameless, shameful moments at the moment. But it's good for him because he believes. Ẹ jẹ́ ká fi bẹ̀rẹ̀ sílẹ̀. Mo ṣì máa ṣe special program fún. Ẹ jẹ́ ká a máa bá yẹn sọ.
Tọ́ṣọ̀ máa ń hùwà bí Elédùmarè ní Kétu. Kò sẹ́ni kankan tó lè bá sọ nǹkankan. Tọ́ṣọ̀ ńbo náà ti gbé ẹ wá, ibo ló ti serve as an assistant or your cousin náà ti di òun náà ti di wòlíì àpàpàǹdodo ó ti dà. Bá mi sọ fún pé ọjọ́ ẹ̀sìn ẹ̀ súnmọ́lé kó tètè ya yí padà àgbéṣẹ́ yẹn fún. Bó lọ fọjú ni o, bó lọ wẹjú ni o, bó lọ sín agbárí ni o, bó lọ sín etí ni o, bó lọ whatever kó lọ jáwọ́ ń bẹ̀. Ìparun ni, kò sí nǹkan míì tó wà ń bẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Bàbá mo bí iná. Ẹ̀yin lọmọ yín fìwà jọ. Ẹni tó dẹ̀ bí ni làjọ. Ẹ gbé Tọ́ṣọ̀ kúrò níbẹ̀ yẹn. Now, before it's too late. Ó ti peku, ó ti dájẹ́ o. Ó ti pa ẹfọ̀n, ó ti dájẹ́ o. Arọ gidigba ẹja odò tó ń pa lọ́wọ́lọ́wọ́ yìí. Òun nìkan kọ́ ló máa jẹ́, gbogbo ọ̀ṣọ́fà pátápátá ló máa jẹ́ o. Ẹ kọ sílẹ̀ o. Kò ní kan pé cousin ni wá. Gbogbo ẹ̀yin ọmọ ọ̀ṣọ́fà pátápátá. Àgàgà yìí tẹ́jọ wà nínú Kétu yẹn, tẹ́jọ ń ṣe iṣẹ́ yìí. Gbogbo yín lẹ máa jẹ nínú arọ gidigba tó wà lálẹ́ odò. Tó bá fi lè mú délé, ẹjọ́ máa jẹ. Ṣé ẹ mọ̀ nǹkan tó ń pè ní àbùbù tán? Bẹ́ẹ̀ ṣe ń bu ẹja yẹn báyìí ló máa jí. On top washing and setting, ó ti dà. Ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́. Arọ gidigba, ẹ̀yin tẹ́jọ wà ní Kétu, Rosemary àti the other guy. Tẹ́jọ wà níbẹ̀, tẹ́jẹ́ ọmọ ọ̀ṣọ́fà, tẹ́jẹ́ ẹ̀jẹ̀, tẹ́jẹ́ àtọ̀ bàbá SBJ. Arọ gidigba tí Tọ́ṣọ̀ cousin yìí tó ń pa yìí, ẹjọ́ máa jẹ́ ni o. Watching and setting. Ṣó ti gbọ́ bẹ́ẹ̀? Kò tó ń pè ní washing and setting ládùúgbò wa nìyẹn. Tó bá gbẹ̀rún sínú kíní wọ́n wá fi dryer, wọ́n fi set ẹ̀. Ṣó ti mọ̀ bẹ́ẹ̀? Ṣó ti yé ẹ? The only thing tí Tọ́ṣọ̀ care about òun ni àwọn tó wà nínú kákọ̀sẹ̀ tí wọ́n oppress àwọn tí ó kù nínú Kétu yẹn. Àwọn yẹn kan ni just select few. You don't understand? Oya gbayi. Oya shop knuckle. Ọmọ mi tó yé kébù. Mo máa ń like àwọn tèmi tó bá lè dey understand. Ṣóyé. Tọ́ṣọ̀ máa ń hùwà bí Elédùmarè ní Kétu. Tó bá ní jump, wọ́n máa sọ pé how high ni. Nítorí pé gbogbo wọn ló ti ra iye wọn. Ó select wọn ni àwọn tó dẹ̀ select ni àwọn ọmọ ayé, àwọn cultist tó wà níbẹ̀. Òun gọ́gọ́ fúnra rẹ̀ ló lórí wọn. Ó máa ń kó wọn rìn káàkiri ni. Ṣẹ̀rí máfòyà táwọn sọ tó dá lápá, tán ní kó forí gbá, tó kúrò lórí, tó di apá, tó kúrò lápá, tó di ẹsẹ̀, tó kúrò lẹ́sẹ̀, tó di bàràdì. Ṣé ọ̀pá àgbọ̀n kankan. Nígbà tí eléyìí kú, Tọ́ṣọ̀ gbé sórí kíní ẹ̀. Ẹni tó síìkì tó wà lọ́sítù tí mò ń pariwo ẹ̀ látijọ́ yìí, Tọ́ṣọ̀ ò gbé jáde o.
torí pé kò ṣeé rí. Kò ṣeé rí. Ó dẹ̀ mọ̀ pé òun ò lè mask anything wá sórí kìíní. Màá tú gbogbo ẹ̀ yẹ́lẹyẹ̀lẹ fún gbogbo ayé pé nǹkan tó gbé sí bíbá yìí ó kàn gbórí sí ọrùn ni. Ó gbórí báyìí ó gbé sínú ọrùn ẹlòmíì, ó gbé bọ́dì mi sí ni. He dares not tempt me. They are so afraid of him in that kettle. Kí ni argument tẹ́jọ ní last pẹ̀lú ọ̀gbẹ́ni yìí? What is it about? My able self and the entire CCC worldwide, we want to know what that argument was on the night of 31st. Sweetheart, I'm so much interested in knowing that. Kó tó di pé ó lọ káwọ́ sókè, ó kọrin, ó gbàdúrà nínú ilé àná. Àìdá ilé àná ló kú sí ni o, ẹnu ọ̀nà ilé àná ló kú sí ni o, ẹnu ọ̀nà church ló kú sí ni o, inú ibẹ̀ náà ló ṣá kú sí. Ìmẹ̀kọ́tẹ́ ẹ lọ ṣe, èèyàn mẹ́ta ló kú ń bẹ̀. Eléyìí náà 31st, èèyàn mẹ́ta náà ló tó kú, ó dé èèyàn mẹ́ta mélòó tó máa kú. Now, ẹ̀yin Ketu Harvest Committee, I learned that you spent plus minus 4 million naira láti fi install CCTV kẹ́bà lè broadcast ìkórè tí ò ní mínì. Orin tẹ́ kọ gan. Ó mọ̀ kó fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀. Orí pé ògo ọmọ Kenny yẹn ó búyọ lórí Ebenezer yẹn. Ó fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀. Nítorí pé ó jáde ó bẹ̀rẹ̀ sí ní lọ ṣe tọ̀. Ó fẹ́ kí wọ́n rí as somebody out of Ketu. Ṣùgbọ́n gbà tí kórè ń bọ̀, ó gbàgbé láti lọ release ẹ̀ kó lè kọrin tó dáa. Mo wá gbogbo ẹ̀kan ni pẹ̀lú ojú mi gílóòbù yìí. Tọ́ṣọ̀ jáde sàtọ́ fún mi pé rọ́ ni nǹkan tí mò ń pa. Nítorí pé ọmọkùnrin yẹn ó lọ kọ orin Ebenezer yẹn káàkiri wọ́n invite ó dẹ̀ lọ kọ, ó dẹ̀ ń gbọ́ bí orin yẹn ṣe ń ṣe. Ó wá lọ ṣe wípé kò gbọdọ̀ sí orin tó máa kọ táyé máa gbà mọ́. Ó wá rántí dá padà nígbà tó ní kó wá kọrin for this ìkórè. Jàgbàjàgbà ló kàn, ariwo lásán ni. Orin Ebenezer yẹn kò síbi tí wọ́n ti gbọ́ lágbàáyé. Wọ́n tún yí padà sí French. Àwọn oníbílẹ̀ náà wọ́n tún yí padà, wọ́n tún fi kọrin ìbílẹ̀. Ṣé orí pé ó ṣe rẹ̀ pa? Ọjọ́ tọ́mọdé bá múlẹ̀ ló mọ̀ kò kí mọjọ́ tó máa dalẹ̀. And I tried to contact him to be careful. But he was too busy. Plenty. He was too busy to talk to me. Nígbà tí mo rí tó lọ grant interview pẹ̀lú BBC News. Tó gbé kíni ẹ̀rọ báyìí. Mo gbọ́dọ̀ bọ́ ọmọ yìí sọ̀rọ̀. I tried everything. I will find time. Tó fi dì í sìn, kò tí ì rí time yẹn. A ó gbọ́ lọ́rùn ga lára mi. A ó yìn Jésù lára mi. A ó gbéga, a ó gbéga, a ó gbéga. A ó gbé Jésù ga lára mi. 4 million naira levy install CCTV.
but ní health center kankan pẹ̀lú bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ń bẹ̀ yẹn. First aid center kò sí. Béèyàn dákú ń bẹ̀ yẹn ẹ máa lọ pè káàkiri kó bá yín gbé lọ sí emergency. Tọ́ṣọ̀ ó mú owó yìí náà adá níta má dá lé ni ẹ. Kí parish tóbi tó yẹn kẹ má ní first aid center. Mo gbọ́dọ̀ lọ sí studio ní 2025 ẹ má bá mi kọ àwọn orin yẹn sílẹ̀ àbí kẹ má bá mi record ẹ̀ sílẹ̀. So màá dẹ̀ lẹ́ni tó máa bá mi ṣe backup àtẹni tó máa bá mi ṣe remix. God bless you, mami. Téèyàn bá síìkì àbí tí nǹkan pàjáwìrì bá ṣẹlẹ̀ ní Kétu wọn ní kankan tí wọ́n ń lò fún wọn ju pé kó máa da pàfíùmù àbí kí náà ti ń pè omi ìyàsí mímọ́ kéèyàn dákú báyìí nǹkan tí Tọ́ṣọ̀ tó máa ní kó máa ṣe ni. Pàfíùmù ló máa ní kó máa wọ́n le kó wá yí ká kó máa gbàdúrà fún téèyàn ní ẹ máa fi kú. Wọ́n ti lose count àwọn tó ti kú níbẹ̀ yẹn tí a gbọ́ níta. Àwọn kò mo ti sọ ti pẹ́ wọ́n dẹ̀ tún tẹnu mọ́. I know what I'm talking about. Tọ́ṣọ̀ Ọlátọ́ṣọ̀ Matthew ọmọ EMF must go, must leave that Kétu, including gbogbo àwọn ọmọ tó tara Papa Ọ̀ṣọ́fà jáde tí bàbá tó fi ẹpọn wọn bí. Kétu belongs to none of the Ọ̀ṣọ́fàs. Ọlátọ́ṣọ̀ must go. We don't need him there anymore. Ẹ̀wọ̀ ẹni tó ń ṣèdárò ẹni tó kú. At the same time ọ̀rọ̀ bá dé ẹ̀ òun ló ń trend nsìn. Wọ́n ti bẹ̀rẹ̀ bọ́n ṣe máa celebrate next birthday. Ọlátọ́ṣọ̀ jẹ́ ìwọ mọ̀ pé èmi mọ̀ pé ìwọ ò mọ̀ pé èmi mọ̀ ohun tí ìwọ ò mọ̀ pé èmi mọ̀. Bẹ́ẹ̀ nìkan bá fi lè correct àbúrò mi Ọlátọ́ṣọ̀. Ní kọ̀rọ̀ ni o, ó máa wá sórí pulpit, ó máa wá fẹ́ ni ẹ ṣe sermon. Who the hell do you think you are, my darling? You are such an ass, professional fool. Ajégunjẹran ni. Bọ́ sórí ọmọ. Sórí ẹja inú odò tó ń pa yìí. Lọ́wọ́lọ́wọ́ yìí. Lọ́wọ́lọ́wọ́ tó ní àfi tó bá pa yìí. Tó bá gbé délé ajẹ́bi lẹ máa jẹ́ torí pé bẹ́ẹ̀ ṣe ń bù sẹ́nu báyìí ló máa pọ̀ sí. And I don't want anything to happen to you because you are playing with fire. Yeah, but táwọn Pentecostal bá sọ̀rọ̀ tán, wọ́n ní Holy Ghost fire. Òun làwa Yorùbá máa ń sọ pé wá. Ìyẹn ni pé ìwúre yẹn ó rinlẹ̀ omi rin ó kan yóò kọrùn. Olúwaṣẹ́gun ọmọ mi àbúrò mi ọ̀rẹ́ mi dáadáa jẹ́ wọ́n mọ̀ pé èmi mọ ohun tí ìwọ ò mọ̀ wípé èmi mọ̀ pé ìwọ ò mọ̀ pé èmi mọ̀.
nípa ẹ̀. Èdìdì ọ̀rọ̀ ni ó yá máa lọ tù for this afternoon. God bless me richly. Tosho must leave that kettle now. Kó tó máa tẹ̀yìn ẹ̀ jáde ò ní dá. Tosho, ìwọ fúnra rẹ̀ ó bẹ́tà kó sọ pé kó gbé ẹ kúrò ńbẹ̀ torí pé nǹkan tó wà níwájú ẹ ó lè jẹ́ tán. Fún àlàáfíà sí ó ní ẹ. Drop the towel. Drop the towel and stood down. Step down completely. Drop that towel now for your own sanity. Torí o ti gúngi. O ti ré kọjá ewé. O ti wọnú odò. O ti rí bí tẹ́já ti ń dín rẹ̀ tó ti ń dín rẹ̀ sí for jollof rice tó gbé fried rice sẹ́gbẹ̀ẹ́. As well as you, my darling, beautiful sister, Rosemary. Mo ti ẹ̀ máa wáṣọ ìyá mi, mo ti ẹ̀ lọ wáṣọ bí tí aṣọ ìyá mi dù. Ìyá tó pa wá pọ̀, mo ń lọ wá bí táṣọ yẹn wà. Ó dà pé òun ni máa lò lọ́la. New parochial committee must be set up. Kò sí new exchange parochial committee látọdún yìí. Rosemary ṣó mọ̀ pé politician ni wọ́. Iṣẹ́ politician dẹ̀ ni pé ká máa gbàgbós ká máa da ọ̀tún pọ̀ mọ́ tòsí. But for now, all of you must leave that kettle. Ohun tó wà ńbẹ̀ ẹ lè jẹ tán. Ẹ máa jẹ, ẹ máa bì, ẹ lè gbọ́dọ̀ má jẹ. Ẹ máa bù sẹ́nu, ẹ máa bì, a máa gba mú yọ, a máa gba etí yọ, ẹ lè gbọ́dọ̀ má jẹ. I'm begging you, for your own sanity, for your own sake. Mo fi bàbá yín, Rosemary, mo fi bàbá ẹ àti ìyá resign out of that place yourself. Ṣó mọ̀ pé politically you are going up and you are mingling with people. Rọra kúrò níbẹ̀ yẹn. Ohun tó wà níwájú ẹ ò lè jẹ́ tán. Tó bá jẹ́ wípé apart from wípé Deborah ó ní health issue. Ewé kan péré ló lélé nínú ewé tí Deborah ń já. Tó dá lásìgbò sí lágbàdá. Mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n Ọlọ́run ò ní jẹ́ kẹ́ gbọ́. Kí n lè rí yẹn náà kọ sílẹ̀. Eléyìí ò ṣe rí kò ṣe rí sórí anybody o. Wọ́n ti ṣílẹ̀kùn yẹn pa. Pé bóyá o máa ré sórí ọmọ Ọ̀ṣọ́fà kan. Àbó máa ré sórí ìyàwó àbí ọkọ ẹnìkan nínú yín àbí ọmọ ẹnìkan nínú yín náà. Ẹ máa jọ lẹ̀pọ̀ lọ sínú kòtò yẹn ni. Tẹ́ bá wá fẹ́ lọ sínú kéèyàn bá jẹ́ kú tó kú tó lọ sínú kòtò. Gbogbo àṣírí yẹn ti bò, ṣùgbọ́n tó bá ṣẹ̀sìn kó tó lọ. Ìyẹn ni ò dáa. Hi, my sweetheart. How are you? My Bolaji baby. New parochial committee must see new dawn. Everything must change. Ní kọ́mọ Ọ̀ṣọ́fà kọ́kọ́ má sí ní Kétu.
tẹ́ bá máa wà ńbẹ̀ ẹ lè sí ní ibi tó jẹ́ pé ilẹ̀ tí máa correct anybody bẹ́ẹ̀ ni tí ẹ mọ nǹkan tí bàbá yín dúró fún ẹ mọ nǹkan tó wà fún ẹ mọ iṣẹ́ ìránṣẹ́ bàbá yín mélòó nínú yín ló nígbàgbọ́ nínú ẹ̀ àwọn tó ti anyway ṣe àwọn yẹn rọra keep quiet jẹ́jẹ́ wọn ni ṣùgbọ́n èyí tẹ́ ẹ mọ nǹkan kan yìí tẹ́ ń gbáwájú tẹ́ ń gbẹ̀yìn yìí Ọláyẹmí Rosemary, may Jehovah Almighty bless you. Oh, ní kúkọ tó kú ò ní faragbàrúwẹ́ o. Wàá rí ògo lò. Torí àbúrò ló jẹ́ sí mi, wàá rí ògo lò. Ṣùgbọ́n kò bá lè rí ògo yẹn lò, jáwọ́. Ìbùkún Ọlọ́run ló múni là láì fi làálàá sí. A lè máa ṣe bí ká máa sọ pé kí oore ọ̀fẹ́ Ọlọ́run kó pọ̀ sí. Tọ́ṣọ́ ìwọ ti gun gírí kọjá ewé ń tiẹ̀. Mo fẹ́ mọ nǹkan tó fa argument yín lálẹ́ ọjọ́ crossover. Tó bá dẹ̀ ní kí jáde kí n wá sọ, màá sọ o. But mo fẹ́ kó push mi débẹ̀. You know I don't threat. I always carried out promises. I love you all with the love of Christ. Thank you for your support. Thank you for listening to me. Mo dúpẹ́ pé ẹ sọ pé kí lọmọ yìí tún fẹ́ sọ lẹ́ni. Àwa máa tú àṣírí ìkọ̀kọ̀ kí àlàáfíà kó ba lè jọba. Tọ́ṣọ́ must go. Ọláyẹmí must leave. Rosemary, Ọláyẹmí Rosemary, my beautiful sister. Your political status is more, it should be more important to you so that you can reach greater heights. +32 488 259 707 +32 488 259 707. Please, if you have anything to tell me on WhatsApp, kindly introduce yourself fully and explain whatever. But if you just keep on saying hello, ibẹ̀ ló máa dàgbà sí. I love you all with the love of Christ. I really appreciate you. 1:30. God bless you. 1 hour 30 minutes. That is very beautiful. I remain your host, Oluwatoyin Batula. Darlington Eke plenty. Lady evangelist that has no frontier. Taton Sibe of Celestia. Bori wole ko Bahama. Di eye bagge. Jawon láyà ọmọ. Èmi náà kọ́ àánú ni mo rí gbà. I will see you very soon. By 8 p.m. we have another mind-blowing revelation. Nǹkan tó ń ṣẹlẹ̀ nídìílé Ọ̀ṣọ́fà kò ṣeé fẹnu sọ. Nǹkan tí bàbá Mobi iná àti Tọ́ṣọ́ tí wọ́n ṣe nínú ayé àwọn èèyàn kò ṣeé fẹnu sọ. Do àbúrò mi Gbọ́lága náà wà ńbẹ̀. Àwọn bàbá olórí kodoro àwọn náà wà ńbẹ̀. Àwọn bàbá Pọ́nbé àwọn náà wà ńbẹ̀ torí àwọn ni best adviser. Àwọn mọ́dà àwọn tó pè ní ìyá èso ara iṣẹ́ náà ni Madam Selini. Àwọn náà wà ńbẹ̀. Thank you, Auntie. God bless you, ma. I love you. Love you so much. I'm coming to your area very soon. I might pass by to say hello to grandchildren. Time here now is 3:50
ṣé mo rí ìránṣẹ́ mi ìlú 3:38 Central European Time. Oh, my gbóná fẹ́lifẹ́li lálẹ́ yìí, so sad. How Baba mo bí iná. Uncle mi, Uncle Jimo, and Tosho, they go about destroying people's lives. It's a pity. Le rọrùn wọ̀. Ọlọ́run ọba Elédùmarè ń gbọ́. Mo ka nǹkan tẹ́nìkan kọ sí mi, omi dẹ̀ ń bọ́ lójú mi. Mo ń gbé yẹn bọ̀ ní alẹ́ yìí. Omi dẹ̀ bọ́ lójú mi. So yẹ kírú ẹ̀ ṣẹlẹ̀ nínú ìjọ mímọ́. Èmi àti yín lájọ máa ṣe kíni, lájọ máa fi etí gbọ́. Ṣé náà kí wọ́n dúró tẹ́lẹ̀ wọ́n fi nǹkan ṣọ́ọ̀kì ẹni. Rí múra ọkú mi Jímọ̀ lánàá. Aṣọ yẹn mi ni máa gbà á. Mo aṣọ yẹn ẹ gbọ́dọ̀ sẹ́ǹdì ẹ̀ sí mi. Màá kàn ra fi síìpù sí iwájú ẹ̀ ni. Màá wá ṣe kí ni, màá wá rán iná sí. Iná mi náà máa gold. Yẹ̀rì tí wọ́n rán sísàyà ẹnìkan ló ń dá mi lọ́rùn. Ṣé wọ́n rọrùn kan bẹ́yẹn fódìdí pastor? I love you with the love of Christ. See you all very soon. Ṣé mo tún ṣì lè wá? Mo ní nǹkan kékeré kan tí mo fẹ́ sọ. Bẹ́ẹ̀ ni ìgúnnukó regalia. I need to tender an apology, but I won't do it here. Because a revelation came and I have to. You know, I don't like saying I'm sorry. But when I have to, I will do so. When I know, though the fault is not mine, but it came out through me. It was already out. I carried it without knowing that that's what it is. And I will appreciate the people that shed light on it for me. God bless you. I will do that program. It's not going to be more than 15 minutes. I will do it. It might be an impromptu. Because I won't want anybody to start saying the poster first of all. I will just come out and say it. Or I will record it and post it out. Thank you so much. I really appreciate it. I love you with the love of Christ. Your girl. Ìjọ̀gbọ̀nsẹ̀ kọfà. Mo ń ṣiṣẹ́ lọ láláì wá sí mi. Mo ń fúrúgbìn olùkórè ń bọ̀. Ojú Olúwa ń wo iṣẹ́ mi o. Àwọn áńgẹ́lì mímọ́ ń kọ wọn. Ìbá ṣe rere tàbí bí. Èrè iṣẹ́ mi ni èmi yóò gbà nínú ìjọ mímọ́. Àmì, I love you too, mommy. Mo ń bọ̀ very soon. Àpọ̀n yẹn, àjọ máa ṣe, àjọ máa lọ ṣe shopping ní ẹni. Gbogbo ohun tá a bá rí lọ́jà báyìí, àwọn máa kó sí, àwọn máa kó sí. Dádì mi á jẹ gan wá ní yé àwọn ọmọ yìí. Wọ́n ti wáṣẹ́ tàwọn kan. Àpọ̀n la máa fi parí bí ẹ la máa parí iṣẹ́ dádì mi sí. Ẹ tó bá fẹ́ mọ bó ṣe ń ṣe ẹ̀fọ́, èmi náà máa ń pè ní ẹlẹ́fọ́ tọkọmọ́lé. Please, ẹ jẹ́ ká kúrò bí báyìí. Mo fẹ́ fi iṣẹ́ kékeré kan sílẹ̀ ni. So I'm thinking if I should or I should not. Anyway. A máa wá ṣe àpọ̀n. Bá ṣe a máa ṣàpọ̀n. A máa ṣe kí ni mo tún ẹ̀fọ́ rírò. Kí ni ìkẹta tí mo máa fi ń de ọkọ mọ́ ẹ̀yìn bẹ́ẹ̀dì yẹn náà o. Mi wá mọ̀ bóyá ẹ mọ̀ yẹn jẹ. Mi mọ̀ bóyá ẹ mọ̀ jẹ. Àsáró ọ̀gẹ̀dẹ̀.
ẹ má worry a máa ṣe wọ́n ní portion kéékèèké ni ẹni tó bá jẹ tí ò bá béèrè fún recipe yẹn lẹ́ẹ̀kejì mi ò ní kí yín mọ́. I love you all my darlings. God bless you. Thank you very much. Your girl Oluwatoyin Obatulada Leke Olomo plenty Tato Sibel Celestia ye borí wọlé kó gba hammer eye bagge in Christ Jesus I rely. Amen. Shalom. Hallelujah. I will teach you now how to kite us. Okay. My favorite subject. My favorite subject. How to kite us. Okay. How to kite us. Tebangba. Ready mo. Dada. Oh yeah, ready mo. Dada. Ready mo. I love you, ma. God bless you. And thank you, Daddy me. Akapo, I appreciate you, sir. I do joke, I joke. If you want to know, tí bá wà níbi báyìí mo ṣiṣẹ́ lọ́wọ́. Ṣé rí sí mo ti sọ̀kalẹ̀ kúrò nínú mi mo ti wà nínú àṣẹ. Gbọ́ tí mo sọ pé ready mo dáadáa. Ó yá ready mo. Tẹ́ bá bá mi sọ̀rọ̀ lẹ́yìn ilẹ̀kùn. I do joke. People surprised if I do joke or not. Service not finished, baby. Oh yeah. Mo gbọ́dọ̀ kọ́ wa ní 2 styles. Ta fi máa mú àwọn daddy wa, ta fi máa mórí wọn tọ́nà lẹ̀ lọ́dún yìí. No, a máa reduce iṣẹ́ pẹpẹ ní iṣẹ́ ilé wà bẹ́ẹ̀ tó wà very very important. Ọmọ tó bá ṣiṣẹ́ déédéé, ó yẹ kó lásìkò ìgbárùn, ìgbà tí ó fi mú ọyàn mọ́ mi. Oh, you stop now.